Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ mà kú àṣálẹ́ o, ẹ káalẹ́ ńlẹ́ yìí o. Mo kí wa ní ìlọ́kùnrin, mo kí wa ní ìlóbìnrin, mo kí ọmọdé inú ilé yìí o, àgbàlagbà inú ilé yìí gbogbo wa mo kí wọn lólódì kan o. Mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀dí. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá gbogbo yín ni mo kí. Ìyálọ́jà, bàbálájé, dẹ́rẹ́bà, akọ̀wé gbogbo yín mo kí o. Bọ̀dá akọ̀wé àti ìdí ìlẹ̀kẹ̀ gbogbo yín mo kí wọn lólódì kan. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ kóòtù òjíire kárí gbogbo àgbáńlá ayé gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Bẹ̀nẹ̀ gbogbo yín mo kí. Burkina Faso mo kí yín, Abidjan mo kí yín, Senegal mo kí yín o, títí tó fi lọ sí èdèlú Gabon káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo yín ni mo kí o. Kí la fẹ́ bára wa sọ ní àsìkò yìí? Òun ni ìṣẹ̀dá ìmọ́lẹ̀ táwọn èèyàn ń pè ní ìṣẹ̀dá iná. Òun náà làwọn èèyàn máa pè ní ìràwọ̀ iná. Òun là ń pè ní ìṣẹ̀dá ìmọ́lẹ̀ pẹ̀lú ìṣẹ̀dá omi. Àjọṣepọ̀ wo ní ń bẹ láàárín wọn? Rere wo ní ń bẹ láàárín wọn? Aburú wo ní ń bẹ láàárín wọn? Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀lákèésí tó jì sínú ọ̀fìn yìí fún àìmọye ọdún tí ohun burúkú ń já lóhun burúkú, tí ohun burúkú tí ń já lóhun burúkú, tí ẹni tó ní tọpadà wá dá láìní o. Àìlákàsí, àìfún ara níbéèrè, àìfaralẹ́tọ̀ rẹ̀, torí pé bára bá ń béèrè nǹkan tá a bá fún yọ̀ọ̀yọ̀ọ́lẹ̀. Bí ẹnu bá jí, ẹ̀tọ́ ẹnu ni kó jẹun. Bí ikùn bá jí, ẹ̀tọ́ ikùn ni kó gba oúnjẹ sára. Bí ara bá dọ̀tí, ẹ̀tọ́ ara ni kí káwẹ̀ o. Ẹ̀tọ́ ara sì ni ká fún láṣọ tó yááyì. Ẹ̀tọ́ ìgbésí ayé ẹni ni kí ilé ayé ẹni ó máa dùn ní gbẹdẹmukẹ. Ìgbà tí ọmọ ẹ̀dá ènìyàn bá jíǹjí èdè orí ẹni tẹ́gbẹ́ rẹ̀ ńlá lùyọ, tóun ńlá lù padà sẹ́yìn, ẹ rí i pé nǹkan tí ò dáa ni. Èèyàn fi àìmọye ọdún kàwé tó yẹ kó wà lọ́fíìsì láńlá, kó máa fi báyìí kọ owó láńlá. Kọ̀rọ̀ sí tí ó fi rí bẹ́ẹ̀, ilé lọ́wọ́ àdé ń ṣàròyé. Ẹlòmíì ló so ara ẹ̀ mọ́lẹ̀ o, kì í ṣayé ló so mọ́lẹ̀ rárá. Kó tó dáko ayé, torí ìwọ gan fúnra rẹ̀ ayé ni ọ́. Èèyàn làwọn èèyàn ń pè láyé o. Kọ́kọ́ yẹra ẹ̀ wò, kó tó relé babaláwo, kó tó relé oníṣègùn àbílẹ̀ àfàwọ̀ gan kọ́kọ́ yẹra ẹ̀ wò. Àní wọ́n sóògùn ẹ̀yọ́nù fún òun ní òṣìṣẹ́. Èèyàn mélòó ló ti rẹ́rìn sí? Wọ́n sóògùn ẹ̀yọ́nù fún òun lójú káàkiri. Ṣé bẹ́ẹ̀ lògùn ẹ̀yọ́nù ti ṣiṣẹ́? Ìwọ́n gan kọ rẹ́rìn wọn, eyín òfúfú kékeré ọ̀pọ̀ àti bí ọ̀rọ̀ tó wọn,
inú wa kàn gbádùn gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ẹ̀yẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nù. ìwọ tó ń béèrè bàbá aláàánú lọ́tún bàbá aláàánú lósì àwọn ẹyẹlé àdúgbò yín lásán ṣàánú fún wọn dépòdépò àwọn ẹni tẹ́bi ń pa ládùúgbò èèyàn mélòó ni wọ́n gan ti ṣàánú fún. poréwúrẹ́ léwúrẹ́ ojú lóko ọlájà alájà ọlẹ́kùn mọ́ táwọn ẹyẹlé pé bọ̀ láàárọ̀ tó ẹ̀kọ́ ràgbàdo kọ fún irọ́ ọlẹ́kùn bá gbogbo wọn oṣù wa ni wọn náà ń béèrè àánú ọlọ́run kó o ti fẹ́ rí ẹni tí ó bá ṣàánú fún yẹn òun náà lè rà àánú gbà lọ́dọ̀ ọlọ́run èèyàn lògùn èèyàn ọlọ́run lògùn gbogbo wa tọ́ ọ bá ṣoore fún táyé ọgbà lọ́dọ̀ kẹ́hìndé bọ́lọ́run ṣe ṣe gbogbo nǹkan nìyí àgbẹ̀ tí ọ̀pá tí ọ̀kọ tí ó gbìn tọ́fẹ́ jẹ ṣùgbọ́n kù iṣu oníṣu ni ó yà jẹ tọ́ọ̀ agbára ìṣẹ̀dá omi àti ìṣẹ̀dá iná gbogbo ẹ̀yin aráàánú ilé ẹ wá nǹkan fìdílé o àbí kẹ́ fìdílé nǹkan o àwọn nǹkan yìí ó wọ́pọ̀ nínú àwùjọ nínú ilé kódà ń bẹ nínú ọmọ ọ̀yá táwọn ìṣẹ̀dá yìí ó wà báwo la ṣe lè kíyèsí báwo la ṣe mọ̀ báwo la ṣe lè bára wa gbé tà ní gbọ́nra wa fídíò yìí àti ṣe é rí o àṣe àṣìṣe ó dìlítì kó lọ́dọ̀ wa ni àwọn èèyàn wá ń béèrè fún jù abáníká tó ń ṣe kò sẹ́ni ọ̀rọ̀ yìí ọ̀kan ọlọ́run ọba àláwùrà ó ti kọ kádàrá kálukú pé pérépéré òye lọ́lọ́run fi mọ àwọn ẹ̀dá ènìyàn òye lọ́lọ́run fi hàn àwọn ẹ̀dá ènìyàn bó la ṣe lè kíyèsí ara wa bó la ṣe lè bọ́nú ogun àfọwọ́fà bó la ṣe lè jàjàbọ́ látòrí ogun àfarawé àti ogun ìdílé ọyẹ súnmọ́ bí wá nǹkan fìdílé tàbí kò fìdílé nǹkan ẹ máa bá mi bọ̀. Ẹ̀kú ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ayé wa kò ní yẹ̀ lẹ̀ fún gbogbo wa. Gbogbo ẹni tí ń dára fún yóò máa dá a lọ. Kò ní yẹ̀ lẹ̀ fún yín. Gbogbo ẹni tó kù díẹ̀ káàtó Ọlọ́run ọba àláwùrà yóò bá yàn jò kẹrẹ̀ sínú ilé kálukú wa. Ara ò ní ní wá o. Ara ìnẹja lómi o, ara ò ní ní wá o. Ara kì í ní àrùn gidigba lálẹ́ odò, ara ò ní ní wá tọmọtọmọ tayátayá o, ilé ìwọ ò ní gbóná mọ́ wa o. Ilé ìgbé kì í gbóná, ilé ìwọ ò ní gbóná. Ilé ìsáwùrú kì í gbóná, ọ̀dẹ̀dẹ̀ ìwọ ò ní gbóná. A máa dára fún wa ni o. Nípele nípele la sọ pèrègún o. Oore wa máa lékún ni o. Àní kàn bànújẹ́ o, bànújẹ́ ò ní kàn wá o. Ìṣẹ̀dá omi àti ìṣẹ̀dá iná. Ìràwọ̀ méjèèjì yìí jẹ́ ìràwọ̀ tí àwọn èèyàn máa ń bẹ̀rù púpọ̀. Akọni méjì ló pàdé.
Tẹ́lẹ̀ mi máa ń wọ́n lọ́sọ̀ adábẹ́ fún wọn ní lágbájá yìí ìràwọ̀ náà ni sáàbò ẹ̀ tí ẹ̀ lè jọ́ ọ̀sẹ̀pọ̀ ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ á rí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. Kò sí ìṣẹ̀dá tí ọ̀dà láyé ìṣẹ̀dá tí ọ̀dà kò sí láyé wá gbọ́. Ìṣẹ̀dá iná tó wà oríṣiríṣi ni. Ìṣẹ̀dá iná kan bẹ tó jẹ́ pé àwọn alágbára ayé ni wọ́n fi bẹ̀ ṣe bùgbé. Tó jẹ́ pé èèyàn máa tinú ogun bọ́nú ogun ni àwọn ìṣẹ̀dá iná kan nù. Àwọn ìṣẹ̀dá ìmọ́lẹ̀ kan bẹ tó jẹ́ pé àwọn a máa lànà fún yàn ni. Ọ̀gbọ́ àwọn a tún máa lànà fún yàn. Ṣùgbọ́n ìṣẹ̀dá náà tàkọ́kọ́ tí mo júwe yìí àtẹni ó ṣoore fún àtẹni ó ṣe dáadáa fún àwọn atúnfẹ́bí sú olóore kò sí ohun tó kàn wọ́n ọ̀wá sí èyí tí ò ní wúlò tiẹ̀ máa gbọ́. Tó bá jẹ́ wípé ìṣẹ̀dá iná aláìláàánú bá ní ìyẹn bá pàdé ọkọ àtìyàwó wọn máa jà látàárọ̀ dalẹ́nu ní ìjà tí è ṣe ìjà kékeré ni o kódà wọn máa torí ara wọn wọlé oníṣègùn ọkọ ò ní fẹ́ràn aya aya ò ní gbà tí ọkọ. Ṣẹ́rí bí wọ́n ti fẹ́ràn ara wọn tọkọ bá ti fẹ́ báyàwó láṣepọ̀ ọjà gidi kọjọ wàhálà náà ọba ti ba aláṣepọ̀ tán ìjà tó bẹ̀rẹ̀ inú ilé ọmọ agbóná gírí ìyàwó máa ṣọ́ ọkọ ọkọ máa ṣọ́ ìyàwó ní togun-togun ní tóògùn-tóògùn ni wọ́n máa ṣọ́ra wọn. Àwọn eléyìí ó léwu púpọ̀ débi wípé tí obìnrin bá jẹ́ ìṣẹ̀dá omi tí ọkọ rẹ̀ sì jẹ́ ìṣẹ̀dá ìmọ́lẹ̀ wọ́n bá jẹ́ títí tọ̀dájú eléyìí yóò dá wàhálà láàrin ẹbí ọkọ. Ìdí ni wípé ìgbà tí ìyàwó ti lè jẹ́ ìyàwó tó ti lè jẹ́ ìṣẹ̀dá omi yìí yóò máa jẹ́ kọ́nà máa ṣí fún ọkọ ìyàwó máa lówó gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ ṣùgbọ́n ewu tó wà bẹ́ẹ̀ ni wípé ní abẹ́ àwọn méjèèjì kò sí iṣẹ́ tí ọkọ lè ṣe yóò máa já búẹ́búẹ́ ni nǹkan ò ní lọ déédéé tó kò sì fẹ́. Gbogbo bí wọ́n bá wá mú jáde lọ èyí nìyí tí wọ́n fi sọ pé ìyàwó ẹlòmíì àjẹ́ ni wọ́n ní ìyàwó rẹ̀ àjẹ́ ni o olóògùn ni òun ní í ṣe ọ́ o àbí bọ́mọbìnrin yìí bá lọ lọ́nà rẹ̀ tó là ó ṣé bẹ́ẹ̀ wá ni bẹ́ẹ̀ kọ́ inú táyà wọn kíyèsí wọn ò kíyèsí bẹ́ẹ̀. Ẹ̀kú ìkàlẹ̀ àníṣẹ́ wọ́n máa sọ yí pé
ìyàwó lágbájá yìí ò àjẹ́ ni. torí gbogbo bí wọ́n bá ṣe lé ọ títí àníṣe ìyàwó jẹ́ ìṣẹ̀dá omi bóyá yìí ò tí ì gbọ́ tẹ́lẹ̀ ọkọ jẹ́ ìṣẹ̀dá ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀ rèé wá ṣe ìmọ́lẹ̀ tọrọ àwọn ìmọ́lẹ̀ tí ń le kókókó. ìmọ́lẹ̀ tòòrùn ń bẹ o bákan náà ni ìmọ́lẹ̀ ti iná fòfòfò wà òun là ń ṣàlàyé fún wa o. ṣáà ni tó bá jẹ́ ìmọ́lẹ̀ iná fòfòfò yìí wọ́n lé wọ́n ṣòro fẹ́ ìkanra pọ̀ wàhálà ọ̀pọ̀ fìtínà ọ̀pọ̀. tí a bá kó 100 mílíọ̀nù wọlé irú ọkọ bẹ́ẹ̀ owó náà parẹ́ ni. tó bá sì jẹ́ pé ọkọ ló ní ìṣẹ̀dá omi tútù tí ìyàwó sì ní ìṣẹ̀dá ìmọ́lẹ̀ àwọn wọ̀nyí ni ẹ máa rí tọ́já yìí pé ọkọ yóò ti rí ṣe yóò ti kọ́ àìmọye ilé gbogbo nǹkan ó sì máa lọ ní gbẹdẹmukẹ ọmọbìnrin yìí lè rẹwà lóyè pupa ròǹdò tàbó dúdú mìnìmìnì àbó ṣe rùmúrùmú ó ṣe bákanbákan tọkọ yìí bá fẹ́ ilé títí ń dùn gbogbo nǹkan bá dàrú ẹ gbádùn mi gbogbo nǹkan bá dàrú yóò dàrú pátápátá ni. wọ́n máa wà sígbà wọ́n máa wà sáwò kí ló dé láì mọ̀ yìí pé ọkọ lọ́fọ̀ wá ara ẹ̀ fa jọ̀gọ̀dọ̀ wọlé. kẹ́tọ́ pariwo àjẹ́ àríyá yín ni ẹ kọ́ kíyèsí ẹ má sì ràn má jẹ mọ́. ẹ rí bákan náà tó o bá yan ọ̀rẹ́ tí mo yàn yìí o ẹ̀yin olójú kòkòrò ọkùnrin báyà yìí rẹ ìṣẹ̀dá omi ni ẹ́ ó sọ wá jẹ́ ìṣẹ̀dá omi yìí ọwọ́ á lọ yan ọ̀rẹ́bìnrin tó jẹ́ ìṣẹ̀dá iná fòfòfò ọ̀rẹ́ mi nǹkan bẹ̀rẹ̀ sí ni máa dàrú wẹ́rẹ́wẹ́rẹ́ torí ẹ̀ là ń fi ń kìlọ̀ fẹ́yìn bàbá fàwọ̀ rajà yíyàwó rẹ̀ ó tó ọ yóò tó ọ ẹni àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ọ lù tí wọ́n ní kọ́ máa fi panu ìpanu tó fi panu ló yíwọ́ yìí ó sì ní mọ̀ yìí pé ẹni tó lọ bá ní àgbèrè tó ń bá lágbèrè ìṣẹ̀dá yín ọ̀pápọ̀ òun ní jẹ́ kí aburú ọmọ wọnú iṣẹ́ rẹ̀ èyí tó fi wá afurasí èyí ń nì ìyàwó olórẹ̀ lọ́ọ́ máa lọ́ọ́ bá wí ó lè lé lérí ibú ni ó ti bẹ̀rẹ̀ ògùn kò sì rí bẹ́ẹ̀ ìwọ lọ ṣàtọwọ́fà ẹ máa tẹ̀lé mi ṣé ń gbádùn mi tọ́ bákan náà tí ìṣẹ̀dá àwọn méjèèjì tẹ́ pé ìṣẹ̀dá ìmọ́lẹ̀ ìṣẹ̀dá iná àgàgà kan wá lọ jẹ́ pé ìyàwó tó fẹ́ ó jẹ́ oníṣẹ̀dá ìmọ́lẹ̀ ìyá tó bí gan oníṣẹ̀dá ìmọ́lẹ̀ lòun náà tá à ń pè ní ìṣẹ̀dá iná ìwọ sì jẹ́ oníṣẹ̀dá omi wàhálà ló kó rẹ̀ sí o. àwọn eléyìí làwọn tó jẹ́ pé ìyá wọn máa bá wọn kiri ilé olóògùn káàkiri tó bá ti gbé ọmọ rẹ̀ lẹ́yìn lólólólólólóló ilé olóògùn yá ilé olóògùn yá ilé olóògùn yá ìyá yóò ní jọ gbádùn ọmọbìnrin yìí. bẹ́ẹ̀ náà wá ní lọ́dọ̀ ẹni tó jẹ́ ìyàwó náà tí ìyàwó bá jẹ́ ìṣẹ̀dá omi tó jẹ́ pé ọkọ tó fẹ́ ìṣẹ̀dá omi lòun náà ṣùgbọ́n tí ìyá ọkọ lọ jẹ́ ìṣẹ̀dá iná gbádùn mi ìyá yóò ní jẹ́ gbádùn ara yín ẹ gbọ́dọ̀ rìn kétékété ẹ má máa jẹ́ kí ìyá yẹ ọmọ adá sọ̀rọ̀ yín. ìwọ ìyàwó mi sọjẹ pé orí yín ẹ pé èyí tí ẹ fi jọ fọ̀rọ̀ mù kan ìwọ àtọkọ rẹ nulẹ ọ̀dọ̀ ìyá ọkọ rẹ lọ tó ti lérò pé ọ̀dọ̀ olùgbàlà rẹ lọ pé wọn bá ti dọ́dọ̀ ìyá ọkọ rẹ yóò bá ọba sọ̀rọ̀ ọfẹjọ́ oògùn lọ àdónù
yọ̀ọ̀dà gbogbo ẹ̀rú ni. Tó bá ti jẹ́ pé ìṣẹ̀dá omi méjì ọkọ ìṣẹ̀dá omi ìyàwó ìṣẹ̀dá omi ṣùgbọ́n ìyá ọkọ ìṣẹ̀dá iná ó léwu o. Ìwọ̀n táyà èèyàn kan máa ń lọ wò ní pé ẹ dákun ṣé ìṣẹ̀dá ẹ̀mí àti ọkọ tí mo fẹ́ fẹ́ ìṣọ́bára wọn mu àbẹ́ ẹ̀kọ́ làwò kìí ṣe bẹ́ẹ̀. O gbọ́dọ̀ bèrè lórí ọkọ tó fẹ́ fẹ́ sọkóde ní. Ilé tó fẹ́ lọ wọ ìdílé wọn ó béèrè ó di mélòó? Ìyá ọkọ rẹ ó wádìí rẹ̀ ó di mélòó? Àwọn nǹkan yìí à á béèrè sí. Ṣé arísìkí ẹ̀yin méjèèjì sọ ṣe déédéé? Ìfẹ́ ẹ̀yin méjèèjì sọ dalẹ̀ ó wádìí gbogbo ẹ̀. Kì í bá ṣe pé mo ti wádìí sí wọn lọ́dà ìrora o bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ kọ́ kì í ṣe bẹ́ẹ̀. Máa wò ó tí àìlera bá mú yàn tí ẹ bá lọ síbítù ilé ìwòsàn tá èrí máa fọ́hùn jù wọ́n ní olè paracetamol lónìí ọba tó ti lọ́la paracetamol wọ́n tún ní olè wọ́n lè di táífọ́ọ̀dù ní ọba tírìtì táífọ́ọ̀dù tán èrí yìí sì tún fọ́ sọmọ ohun tí dókítà wí láwọn dókítà kiri wọn pé wọ́n nìkan lọ ṣe general check-up kó lè yé àwọn èèyàn wa nílùú Bẹ̀nẹ̀ dáadáa wọ́n nìkan lọ ṣàyẹ̀wò gbogbo ara kọ́ lọ ṣe àyẹ̀wò gbogbo ara kọ́ wá fáwọn ní rìsọ́ọ̀tì ìgbà tí wọ́n bá lọ ṣe àyẹ̀wò gbogbo ara wọ́n lè ní appendix lójúṣe gbọ́ wọ́n lè ní iṣẹ́ abẹ appendix lóní àfi kó ṣe ẹ sì tún wògbà títí ń tọ́jú ara tí ń lọ tọ́jú malaria tí ń gbowó malaria léyìí tó sì jẹ́ pé ohun tí ń ṣe kọ́ yẹn ohun tí ń ṣe gangan ó farapamọ́. Bẹ́ẹ̀ náà ni àṣírí ayé ẹlòmíì tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí ogún sápamọ́ sí ọ̀tọ̀ níbi táwọn èèyàn ń lọ wò gbádùn yẹn. Ìwọ tó gbé ọ̀rọ̀ ọkọ rẹ tó gbé lọ ọ̀dọ̀ ìyá ọkọ rẹ ọ̀tara ẹ jẹ ni ọ̀fẹ́jọ́ ògùn ó fi lọ àdó. Ìyá ọkọ rẹ iná ni ìwọ àtọkọ rẹ omi nìyí. Ìyá yóò ní fẹ́ kọ́ fẹ́ ọmọ òun tó wọ́n mọ̀ pé ọ̀fẹ́ gbà kó abẹ́ òun ni. Ìyá yìí ọmọ yìí kọ̀ǹtúrò ayé rẹ̀ ọwọ́ ìyá yìí ló wà. Torí ẹ̀lẹ́ rí àwọn ìyá kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n yẹ fẹ́ kí ọmọ wọn fẹ́yàwó ọmọ ni wọ́n fẹ́ kó bí. Tọ́mọ yìí bá látọjú ọ̀nà wọ́n máa tẹ ọmọ yìí tó bá ti olóyún gbàrà báyìí wàhálà dé o. Bọ́mọ wọn bá fẹ́ ra nǹkan fún ìyá máa béèrè kí ló fẹ́ rà fún. Tọ́mọ bá lóun ra bọ́ǹfìtà méjì fún ìyàwó rẹ̀ ìyá ọgbà kan mẹ́. Tọ́mọ bá lóun ra aṣọ méjì fún ìyá ọgbà kan mẹ́ yóò sá máa ní ọmọ yìí lára. Àwọn ìyá ọkọ bẹ́ẹ̀ lẹ̀ máa rí tí wọ́n sọ pé ọ̀dọ̀ òun ni kọ́mọ òun ó ti máa wá jẹun. Kò ní jọ́ jẹun lọ́dọ̀ ìyàwó rẹ̀ mọ́. Yóò máa kẹ̀yìn ara wọn síra wọn. Tọ́mọ bá béèrè nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ kò ní jí ó fún ẹ̀wọ̀n nǹkan títí tí ò fi lé ọmọ yìí lọ nígbà àwọn náà bá lákèésí ńkọ́. Ìwọ ọkọ náà kò sì jẹ́ olórí pípé tó o bá ti ṣàkíyèsí tó o fi gẹ́ẹ̀tì pé ìyá rẹ̀ ó dàbí pé òjijì fìrí ni rọra sún díẹ̀. Ìwọ tí o bá ń lo ìṣẹ̀dá àmọ́lẹ̀ má rò pé bóyá ẹlẹ́mìí òkùnkùn ní o rárá o àwọn kan bẹ tó jẹ́ pé kòkòrò ajẹnirun ìmọ́lẹ̀ ni wọ́n àwọn ìmọ́lẹ̀ kan sì ń bẹ tó jẹ́ pé èèyàn máa bẹ lọ́hùn kọ́ bá wọn pàdé ni. Gbọ́ tó o bá bá ìmọ́lẹ̀ oòrùn pàdé ọgbàdùn dọ́jọ́ òkú ni kò ní fi ọ́lẹ̀ ńgbà kọ̀ọ̀kan dáadáa ni ó sì máa wá fún ọ. Báburú bá fẹ́ ṣẹlẹ̀ sí òun gan ni ó jẹ́ òtítì mọ̀. Àìmọ̀ mọ àárín yìí lọ́pọ̀lọpọ̀ lé fi ń dàrú. Àìmọ̀ àárín yìí lọ́pọ̀lọpọ̀ ilé ní fi ń dàrú. Ẹlòmíì ṣubú dànù láti di àgbèrè. Ẹlòmíì ṣubú dànù látara àyọkọ. Ẹlòmíì ṣubú dànù látara ìyá ìyàwó torí pé ọmọrú ìyá ìyàwó tó ní. Ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dẹ̀. Ẹlẹ́dàá wa kò ní yà lẹ́yìn wa. Bàbá ọgbọ́n agẹdẹ búdú odò òwòsàn tó yà mí lákàlà yíká.
ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹ lúbẹ. Ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí. Òdúlọ̀ máa yàn dáre kì í sájè. Àjàdé láyé, okun láyé ayé sì ti dàrà pé. Onírúurú okun ló ń dojú kọ àwọn ọmọnìyàn. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú. Káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mú. Àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo tó bá dé lórí àkàzọ àti gòkè. Jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ìdá. Táìpọ̀sọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí. Ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí sí tọ́nà àbùdá rẹ̀ ò sí lébílé. Ẹni bá dé ní ogun mọ́ra ti di ẹ̀wọ́ pa. Ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ pọ̀ níṣòro ìpẹ́ ti pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa, kí ni irúfẹ́ òkú tó dojú kọ? Irú ìṣòro wo ló fẹjú mọ́ gẹ́gẹ́gẹ́? Kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé. Gbọ́, ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan. Àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá fipá léèyàn pé òun tá a bá sọ jáde òun lèèyàn mà. Àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní ìdálúrú pọ̀ mọ́ sàpà. Ọmọ ẹnìkan ń sunkún ìyàgà, ẹnìkan ń sunkún ìrówó náà. Ayé tó mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí eré tí kì í jẹ́ ìrírí. Ilé ayé yìí náà ní ibẹ̀ láti rúkun lọ́gbọ̀n ọmọ ènìyàn tí wọ́n ń gbé kẹ́ẹ̀ nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà, Dr. Lukman Ọlátúnkàn ní Àjẹdáre, bàbá òfin ọmọ ọdún àgbà. Lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣàkúká àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàtí àtà ìtẹ̀sẹ̀fura ní jẹ́ fúngun àdìdàmú ọ̀tẹ̀yàn rí. Àmì burúkú ni jàǹkẹ́ ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dà. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò dédé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti di àlá lílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlákọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó gun ayé òfin ti di àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlá. Kíkálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá. Lásán bọ́, okùn ayé bẹ ẹ̀dá òfura ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí ló kún ayé tó dojú kọ? Tó fẹ́ sáyé yín di yẹpẹrẹ. Ìsì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́ẹ̀. Bọ́ọ̀bá ti dàgbà la Dr. Lukman Àyẹ́dáre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìjìwìjì. Tó sọ fún àrùn, tó sáyà, bẹ́ẹ̀rẹ̀ aṣọ náà wọ ara ro. Àmúbọ̀ ọ̀ṣẹ́, kó sì ṣe tàjèrè ọjà. Ó kun àtàtà gbèsè, kó sì ṣe tàtàkó wúrà. Gàtí Dr. Lukman ọmọ Àyẹ́dáre. Onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta ìsàn ìdàrú. Ẹgbẹ́ ní ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé lẹ́ni pé wọ́n bó ti ẹ̀ lè wà. Bó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́ bí HL ó pe wọ́n bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlátúnkàn ní ọkọ̀ bẹ̀rẹ̀. Ọwá bàbá ọkọ̀ ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìpínlẹ̀ wọn ti hàn sókè lálálá. Ìsẹ́yìn oru ọmọ ẹgbẹ́ tí mo kọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́ńbélé, Lukman Àyẹ́dáre Ọlátúnkàn ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí òtó òun kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlátúnkàn ọkùnrin lẹ́. Lágbè ìgbérìkìtì ọkùnrin dandan tí ìfowópamọ́ ṣe wòsàn. Dr. Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún ọ̀sẹ̀ ìbílẹ̀ torí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú òkú tó lè pa kìnìún ní onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já sínà. Ilé iṣẹ́ ìgbìmọ̀ nílò àwọn ìfẹ́ lókùnkúnná onírèké. Òsì kejì ibùdókọ̀ kejì mú dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lẹ́kùnlé.
Ìpolé alùpàdà ní koro sẹ́yìn o rẹ̀ bẹ́ẹ̀ bí mo kọ́ Olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀kà ẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Orílẹ̀-èdè Dr. Lukman Anyadare, bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà náà Kòròdú. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bọ́sọ̀ tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Kí ẹ tó wọ mọ́tò dé Báyẹ̀kù láti béèrè. Ojúlé kẹtàléláàádọ́ta, nọ́mbà 53, Emily Street, Onímọ̀símọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú. Pópa nọ́mbà wọn wọ̀nyí. 08032983298 tàbí 08089038658. Jagunmọ́lú akéwì Oòduà. Dr. Lukman Anyadare, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó gbé. Méjì kan wò sí láàrin òkúta ilẹ̀ lásán. Àjẹbí abínibíni tí wọ́n bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàtí wọn lórí Facebook, wọ́n fi ìwòsàn rẹ̀ jọlá. Dr. Lukman Anyadare Ọlátúnkànmí lórúkọ wọn. Ọ̀jọ̀ra wọn kò papọ̀. Orúkọ ẹnìkan bá tún fẹ́ sọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nu bà lókè yìí ló tún wọ WhatsApp. Ẹ kú ìkàlẹ̀, ayé wa kò ní yé ẹlẹ̀ fún wa, òní yìí ọ̀sán gbogbo wa o. Ipò yòówù tí kálukú bá wà lónìí, Ọlọ́run ọba ọ̀gá ògo yóò dùn wá nínú. Olódùmarè ò ní jáwé rẹ̀yìnrẹ̀yìn fún wa o. Ìṣẹ̀dá omi là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àti ìṣẹ̀dá iná. Lára àwọn àpẹẹrẹ tí ó fi mọ̀ ọkọ àtìyàwó míì tí wọn ò bá ríra wọn, kódà wọn lè fẹ́ pera wọn pa lórí fóònù. Ìwọ́jẹ́ wọn ó ríra wọn tán, ìjà bẹ̀rẹ̀. Ìjà tí ò ní túmọ̀ ní o, ìjà bẹ̀rẹ̀. Bí kọ́kọ́ sọ pé bíyàwó òun ti sọ̀rọ̀, ọ̀mọ̀rọ̀ sọ. Àwọn nǹkan pátipàti wọ́n kàn ṣàdédé máa bínú síra ara wọn láì nídìí. Àwọn nǹkan yìí ní ń jẹ́ kó máa rí bẹ́ẹ̀ torí pé ìṣẹ̀dá omi àti ìṣẹ̀dá iná wọ́n máa ń ṣòro láti jẹ́ pé kí wọ́n bára wọn gbé pọ̀. Kódà tó bá wà láàárín ọmọ yóò ṣe gbọ́ngbọ́n díẹ̀. Wọ́n lè máa rí tọ́mọ mi máa sọ pé báyá bàbá òun ò nífẹ̀ẹ́ òun. Tàbí kó jẹ́ pé ìyá kó sọ pé kò nífẹ̀ẹ́ òun. Kódà tó bá jẹ́ oníṣẹ̀dá omi tó wà ní ọ́fíìsì kan àbí ibi iṣẹ́ kan àbí ibi tó ń ta ọjà. Tó bá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n lè ṣẹ̀dá iná àjòfòfò yìí wọ́n bá pọ̀ ńbẹ̀, ọ̀tá yóò ní agbára. Wọ́n máa ní ẹni yìí lára lọ́kọjá wọn ó bu, wọ́n dájọ́ kó wọn ó bu. Kódà wọ́n bá àjà lójúkorojú, wọ́n bá àjà lẹ́yìn. Ìnira yìí ọ̀pọ̀ wọ́n máa ṣe ìlara rẹ̀ ni. Torí pé ibi tó bá wà ọwọ́ tí ọ máa lo òkè. Kódà òun gan rí lójúkorojú pé àwọn ẹni yìí ò fẹ́ràn òun. Wọ́n máa pe olùbárà pé ẹ má rajà lọ́dọ̀ rẹ̀ mọ́, ọ̀dọ̀ àwọn ni ẹ ti máa rà. Wọ́n máa bà á jẹ́ kiri, wọ́n sì máa bà á jẹ́ lẹ́yìn. Torí pé kí ni ìṣẹ̀dá tí Ọlọ́run tó gbé fún pé ìṣẹ̀dá omi ni. Tí a bá wà nínú ilé kan torí pé wàhálà pọ̀ worú àwọn ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ń jọ ń gbé. Tó bá jẹ́ pé àwọn ìṣẹ̀dá tí ọ̀bá bá èèyàn mu èèyàn jọ gbénú ilé. Eléyìí òun ni máa ń dá wàhálà lẹ̀ nínú ilé tí èèyàn gbé. Tó wá gbọ́ ààyè tó ti ń ta ọjà, ṣọ́ọ̀bù tó ti ń ta ọjà àbí ìlú kéèyàn ti ń ta ọjà, kí ṣọ́ọ̀bù yìí bá ṣe ilẹ̀ ajé ẹni, ìnira wọn máa bá ẹ̀rùn, gbogbo nǹkan máa dàrú ni, yóò máa dàrú ni. Torí ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n fi sọ fún yàrá pé lágbájá o, ìlú tó mi bá pọ̀ ibẹ̀ ni ó gbé. Lágbájá gbọ́ o, ibi tí òkè bá pọ̀ ibẹ̀ ni kò gbé. Lágbájá o,
ibi tó bá jẹ́ inú igbó ẹlòmíì bá tó yẹ pé ọmọ abúlé sowó ni pé òun àti igi igbó òun ni wọ́n jọ ṣàṣìlà àwọn èyí ni àgbẹ̀ àbí bóyá ẹni tí ó jẹ fọ́níṣọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáàgbọ́n mi yé dáadáa báyìí nísìn tó ẹ wá rí ìṣẹ̀dá tá a mẹ́nubà yìí méjèèjì tí wọ́n bá fi ẹni tó jẹ́ ìṣẹ̀dá iná tí wọ́n bá fi jẹ olórí ibì kan yóò nira fáwọn ará tí wọ́n bá wà lábẹ́ rẹ̀ o ọlọ́run ò ní jó nira má wa o ẹ máa wo bí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ rí i pé ẹwà ara wọn ẹni tí wọ́n fi dolórí ó lè rẹwà dáadáa tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ orúkọ rẹ̀ ṣùgbọ́n agbára ìṣẹ̀dá rẹ̀ tó bá gbé lórí ipò yẹn gbogbo àwọn tí wọ́n ti ń bomi mu kàmùkàmù nínú ìlú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀wọ́n gbogbo bàbá wọn bájà bá ń ta ọjà ò ní tà mọ́ tí wọ́n bá ń rún oúnjẹ jẹ yóò bá di jẹ̀kan sùn lọ lójúmọ́ oúnjẹ ò ní pẹ́ mẹ́ta ẹni tí ń jí kawó yóò bá jẹni tí ń mánéjì owó kó tó náwó gbogbo àwọn nǹkan wọ̀nyí ilẹ̀ là á máa fi fura ló fi jẹ́ pé àwọn àgbàlagbà tí wọ́n bá fẹ́ yan sípò wọ́n máa bèrè pé ṣé igbá oyin ló gbé mi àbí iyọ̀ àbí igbá ata àdúgbò epo wọ́n béèrè bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ yàn sípò bóyá ipò ọba àbí olórí ibì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti jẹ́ pé igbá oyin ló gbé wọ́n ní eléyìí dáa gbogbo nǹkan máa ṣe ìgbàlùgbà tó bá sì gbé igbá ayọ̀ gbogbo nǹkan máa dáa bẹ́ẹ̀ náà ni tó bá gbé títomi ọkàn kálukú ọ̀balẹ̀ nínú ìlú bẹ́ẹ̀ kò ní síkú ọmọ kò ní síkú aya gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ àmọ́ tó bá lọ gbé igbá ata yóò le díẹ̀ ọlọ́run má jẹ́ nǹkan ó lè mọ́ wa o. Ìyá o! Ìyá o! Ìyá o! Àkíkà! 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 Ó lé mọ́mọ́ rí mọ́, ó ṣàṣìyàrá, ó dìjẹ̀ra. Ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ọlọ́yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin ló lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o. Ẹ̀yin ló lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ìfà ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ rẹ̀ láyé o. Agbára ní mọ́lẹ̀ ẹ̀yìn, ẹgbẹ́ pàtàkì gẹ̀gẹ̀ ní síwájú alágbe. Adífá tún bọ̀rọ̀ fún ní ayé, àbùkù tó ń wo. Ọ̀rọ̀ fún ní ọ̀run ò ní jẹ́ títa yóò tẹ́ o, ẹ̀yin lẹ lè ṣe yanjú o. Ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o. Ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o. Tí ọmọ bá jẹ́ lẹ́jọ́ òbí àti mọ̀ ṣe ìsìnkú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti lóyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwa délé ayé ká tàbí pé àwa lẹ́gbẹ́ lọ́rùn. Bí ìtọ́ bá wá ń dàrú, wọ́n lè kọ́ lóògùn ìyá ní ìsàwọ̀ ẹja wọn rántí pé gbogbo ala lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòrí ọ̀sán já àti làárọ̀ ìgbà. Ìyá lè ṣe yanjú o. Mo fẹ́ bí
kú ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Á dára fún wa, kò ní dàálẹ̀ fún wa. Ẹ gbọ́ bí mo ṣe ń wí. Tí a bá fìyàn jó lórí ibì kan sẹ́, ó lè rẹwà lẹ́wà, kó dára lọ́rọ̀, kó dára ní aṣọ, tí gbogbo nǹkan máa yáyè lára ẹ̀, àmọ́ agbára ìṣẹ̀dá ẹ̀ ó burú jẹjẹ lọ. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ ilé ní máa dùn yùngbàyùngbà, àmọ́yé ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ ní máa dùn yùngbàyùngbà, ṣùgbọ́n tí ẹsẹ̀ tí ò yẹ kó wọbẹ̀ bá ti wọbẹ̀, gbogbo ajé tí mẹ́mí ò sì túká. Ó dàbí ìgbà tí àwọn ewúrẹ́ bá jókòó tí kìnìún yọ sẹ́wọ̀n fún wọn túká ni. Bó ṣe rí nù, bó ṣe rí nù. Ìṣẹ̀dá omi àti ìṣẹ̀dá iná ó léwu àti papọ̀, ó léwu. Ìwọ̀n fi lè lálàáfíà díẹ̀ ni bóyá ọkọ ń gbèlú kan, ìyàwó ń gbèlú kan, ọkọ kan ń lọlé, bóyá bí ẹ̀kọ̀ọ̀kan. Wàhálà tí wọ́n máa ń fà díẹ̀díẹ̀ ni, díẹ̀díẹ̀ ni wọ́n máa jẹ́, kò ní máa dàbí lemọ́lemọ́ bíi ti tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìjọta yẹn kò ní kúrò láàrin wọn. Tọkọ bá jẹ́ ẹni tó ti ṣàkíyèsí ara ẹ̀, tó sì láìkí ọmọbìnrin yìí, bóyá ọkọ jẹ́ ìṣẹ̀dá omi, ìyàwó sì jẹ́ iná, tó sì nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí, torí pé ọ̀pọ̀ nínú ẹni tó bá jẹ́ ìṣẹ̀dá iná tó jẹ́ pé ọmọ tí tara wọn jáde alágbára ọmọ ni, alágbára ọmọ ni. Ọ máa mọ ọwọ́ tó fẹ́ fi jẹ́. Bí àwọn wàhálà yìí bá ti fẹ́ máa ṣẹlẹ̀, ọ máa tètè máa mọ ọgbọ́n tó fi jẹ́. Àkọ́kọ́ ń bẹ̀ ni ẹ̀ní fún ará ìta lọ́rọ̀ sọ, ẹ̀yin méjèèjì ẹ̀sìn ní máa pa ariwo ara yín síta jù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé omi tí ọ̀fẹ́ bá iná ṣe rárá ni, nǹkan sáré máa dàrú ni, ọ̀bá ṣe rárá nìyẹn. Èyí tí rí jẹ́ pé kò tiẹ̀ fẹ́ bá oníná pàdé wò rárá, kò fẹ́ bá pàdé rárá. Torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀rí ẹlòmíì ìṣẹ̀dá omi ni, ṣùgbọ́n bí oúnjẹ ní ń tà, irú oúnjẹ wo, oúnjẹ àkóná sí ń dì í, bóyá bí oúnjẹ ṣíṣe onílé iṣẹ́ oúnjẹ wọ́n ń ba sáńjẹ fáìn. Kí ló dé tó fi jẹ́ pé ẹni tó ní ìṣẹ̀dá omi òun ní kí wá ń ta ń jẹ? Torí pé ó ṣòro díẹ̀ fẹ́ni tó bá ní ìṣẹ̀dá omi láti jẹ́ pé kọ́ máa ta, tí ó bá múra gbèsè ọ̀pọ̀ o, gbèsè ọ̀pọ̀ yóò máa jẹ gbèsè yanturu ni. Oúnjẹ rẹ̀ ọ̀dà, gbogbo ayé ọmọ, gbogbo nǹkan lọ, ṣùgbọ́n tí ó bá múra àtèrè àtọ́jú owó gbèsè ni wọ́n máa fi sọ̀rọ̀. Ọgbọ́n wo ló wá lè dá sí tí ó fi jàjàbọ́ mẹ́? Ọgbọ́n wo ló lè dá? Òun ni pé sàárà ọ̀pọ̀ gan-an, sàárà ọ̀pọ̀ gan-an yọ lámojúkò tí ó pọ̀ rẹpẹtẹ. Kó sì wá mọ́ o, ọ̀tá ọ̀pọ̀ jọ̀rẹ́ lọ o, kọ́ máa wo bẹ́ẹ̀ o, kọ́ máa wo bẹ́ẹ̀ o. Àwọn tí wọ́n jọ jẹ́ olóúnjẹ kan náà ẹgbẹ́ rẹ̀ wọ́n dìde ogún sí, wọ́n dìde tọ́ra àwọn ayé, wọ́n máa pariwo rẹ̀ jù, wọ́n máa pariwo rẹ̀ gan, wọ́n máa pariwo rẹ̀, inú sì máa bí àwọn yòókù yẹn, inú máa bí wọn. Àmọ́ tó ọba ti jáde tó jẹ́ pé báyìí owó ipò tó wà púpọ̀ láwọn ṣe kí ẹ tó ọrẹ́ rà rẹ wálẹ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, gbogbo àwọn tó fẹ́ ṣe ń kà gan wọ́n máa sọ sí ọ lọ́wọ́ rẹ̀. Ẹni tó fẹ́ pa mí dànù ní kó kúkú oró. Ènìyàn tó fẹ́ pa mí dànù ní kó kúkú oró. Ẹ bá mi pè é kí n gbọ́ o. Ẹ pè é kí n gbọ́. Ìyá mi ń fẹ́ wúrẹ́ ti yá.
kalẹ̀ á dára fún wa o. Eléyìí ó jẹ́ part 1. A máa tẹ̀síwájú. Ẹni tó jẹ́ ìṣẹ̀dá omi sàárà wo ló lè máa ṣe? Ẹni tó jẹ́ ìṣẹ̀dá ìmọ́lẹ̀ sàárà wo ló lè máa ṣe? Gbogbo ẹ̀ la tẹ̀síwájú fún wa. Ẹ ti gbọ́ pákéjì kan lẹ́ẹ̀kan, akéwì kan tó kéwì. Àní ṣe ọ̀rọ̀ sọ. Wọ́n ṣe mistake díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Àkọ́kọ́ ń bẹ̀ nílùú Ìbàdàn. Tẹ́ ẹ bá ti wọ mọ́tò láti Dùgbẹ̀ ní Onírèké àbí ní Onírèké tàbí tẹ́ ẹ bá ti wọ mọ́tò láti Ẹlẹ́yẹlé road Ẹlẹ́yìn lọ sí Ìdí Ìsìn nọ́mbà 49. Tẹ́ ẹ bá ti fi Islamia school sílẹ̀ gẹ́rẹ́ free tọ́lọ̀ ọ̀sàlẹ̀ yìí ẹ̀rọra dúró. Estate níbẹ̀ yẹ́sìlẹ̀ nọ́mbà 49 lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ibẹ̀ ní ọ̀dọ̀ wa ní Ìbàdàn. Tí a gbọ́ ilé alùbàtà ìyẹn kọ̀rẹ́ẹ̀tì. Ẹ wá rí ní ti Bàrígà àti kúrò ní Bàrígà Ìkòròdú la wà. Láti Ìkòròdú gáràjì ẹ wọ mọ́tò Báyékù. Ẹ wọ mọ́tò Báyékù. Ẹ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ẹ sọ fún onímọ́tò ẹ̀yin máa sọ fún onímọ́tò bí bá ti ń lọ pé Emily lẹ́yìn ti fẹ́ bọ́lẹ̀ o. Emily street Emily bus stop Emily street number 50 5 àtòdo lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Kò sẹ́ni tí ọmọ wa òdú ni wá àìsàn ìmọ̀ polóko. Bábá sì jẹ́ pé ìgbogbo náà lẹ́bà ti wọ mọ́tò kẹlẹ́yìn lọ Báyékù. Ẹ lè gbọ́kadà, ẹ lè gbé ọ̀kadà. Kẹ́ni Emily lẹ́yìn lọ Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Àwọn àtúnṣe tó wà ńbẹ̀ nìyí. Bákan náà mo wà ní ìlú Bẹ̀nẹ̀. Àwọn nọ́mbà tí ẹ lè fi kàn sí mi. Ààrẹ náà ni wọ́n ti fi hàn yín yìí. Òun ni wọ́n ti fi hàn yín yẹn. Nọ́mbà tí àkọ́kọ́ bẹ̀ ẹ jẹun fún yín ní nọ́mbà àti Nàìjíríà. Nọ́mbà àti Nàìjíríà ni +234 80 3298 3298 +234 80 3298 3298. Ẹgbẹ́ wí ní ti Nàìjíríà 080 3298 3298. Ẹgbẹ́ fún wa lọ́kàn sí. +234 81 33 155 111 +234 81 33 155 111. Ẹjẹ wí ní ti Nàìjíríà 081 33 155 111. Nọ́mbà àti Kòtónú rèé o. Nọ́mbà àti Kútọ̀nù torí Kútọ̀nù mọ wà báyìí. +229 52 98 81 16. Ẹ̀jẹ̀ tó wúlẹ̀ ẹ̀ka sí. +229 52 98 8116. Ẹ lè darapọ̀ mọ́ alẹ́ lórí WhatsApp. Tẹ́ ẹ bá dé WhatsApp yìí o, WhatsApp group yìí o, ẹ má sẹ́ndì sticker o. Ẹ má sẹ́ndì fídíò o. Ẹ má sẹ́ndì líìkì o. Ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti ń sẹ́ndì ohun tí ọ̀dà ni wọ́n yọ kúrò o.
ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook o olómi tútù ọba ìràwọ̀ ẹ̀yẹn lọ sáàtì fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ fídíò wa ẹ̀ bá mẹ́ olómi tútù ọba ìràwọ̀ 08032983298 ẹ kọ nọ́mbà yẹn náà sí ẹ rí yóò gbé wá gbẹdẹgbẹ tẹ́ bá fẹ́ sáàtì fún mi lórí Facebook àkáǹtì mi pọ̀ ṣùgbọ́n ẹ lọ sáàtì fún bàbá ọgbọ́n ẹ rí yóò gbé mi jáde tàbí kẹ́ sáàtì fún Lukman Ayédáre ayẹwà níyẹ ẹlẹ akíbà mọ ẹ fẹ́ béèrè nípa Akosejaye ẹ kàn sí mi ẹ sanwó kì í ṣọ̀fẹ́ o abẹ́fẹ́ tọ́jú àrùn ara ọlọ́jọ́ pípẹ́ àbí ìyàwó ti wọlé ọkọ ń ṣàwárí àbí àrùn ara àbí lórí iṣẹ́ ẹ kàn sí wa ayẹwà o kò ní yẹ ẹlẹ o akíbà mọ ètò wa yìí dọ́dọ̀ rẹ má dé mọ́lé má dìlítì ẹ̀ má nùnú fún ikọ́ kárí gbogbo inú gúrùpù tó bá ṣí ààrẹ síbẹ̀ pé wọ́n gbádùn rẹ̀ á dára fún wa eléyìí jẹ́ part 1 a máa tẹ̀síwájú ire o ire kàbèjì kọ́ máa yí wọlé ẹnì kọ̀ọ̀kan wá.